nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọ̀rọ̀ àwọn mùsùlùmí lọ́mọ òun rán wọn létí padà yìí pé àbẹ́yìn náà kọ́ ni. wọ́n ti kúrò ilé àǹtó ọ̀bálì iná mùsàdí àmúlẹ̀bílẹ̀. ẹran tí ìyàtọ̀ kéré ló ń kà lérí ilẹ̀. takabuna yàtàkà tọ́ba ọlọ́run ní ìkéré níjọ́ náà ṣé tó sojú èmi ọlọ́run ẹ̀rú báyìí nígbà tí àwọn ọ̀tẹ́sì bá gba yín mú síkú ni wọ́n ṣe ní ọjọ́ tí ànábì jọ lẹ́nu. Mọ́tò Madina kò tí ì sí unity. Wá àgbà tó dé Madina tágbára wá dé. Ahmed Muhammad wá dé Madina tágbára wá dé padà. wà á tẹ́sí mú bí abúlé ìlà ìjẹ̀mí. Agbára ti dé. Ọlọ́run wà tẹ́sí mú bí abúlé ìlà ìjẹ̀mí. látàfàrákù lónìí ọlọ́run agbára ti dé. Ẹ ti wá di alágbára wà nábì ti dìjọba ní Madina àkójọ ti wà lọ́dọ̀ yín ẹ wá jẹ́nu yóò ṣọ̀kan ni tẹ́ ẹ bá fẹ́ kó o tún gbàjọba lọ́wọ́ yín mọ́ nítorí tí ẹnu ọba ti ṣọ̀kan tẹnu bá ṣọ̀kan wọn ò lè dìṣọ́ ìwà àmọ́ tẹnu ọba ṣọ̀kan wọn ò dìṣọ́ ìwà àǹfààní kọ́ ọmọ pé tẹnu ọba ṣọ̀kan lọ sí sọ́kùn fati. ìjọ tí àwọn gèfèrí tí àná Muhammad sallallahu alaihi wasallam tó lè òde bíà Ànábì ti wà ní Madina wọ́n wá ń fẹ́ dialogue láàrin àwọn ará Maka àti Madina wọ́n wá sọ fún ipe tó afẹ́ wá sí Maka àwọn fẹ́ wọ Maka rí ok àwọn nǹkan tó kọ wọ́n á gbé Ànábì condition gbogbo condition ti gbé Ànábì kò yí sí Ànábì faramọ́ fún wọn wà kí n má bójú kékeré wá kéèyàn wá kò láti bí Maiduguri lẹ́gbàá tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ti parí ẹ̀ èèyàn Ànábì wa ń bọ̀ wá wo orin jọ́nà bó ṣe difficult kọ́ máa bọ̀ wá sí Abẹ́òkúta yìí kọ́ wá dé Ìságámù tó jìnnà àmọ́ ká pé bẹ́ẹ̀ dáadáa ká pé Ìságámù wọ́n wá fẹ́ wọlé wọ́n bá lò ní wọlé mọ́ àwọn. káàkiri ládéhùn tẹ́lẹ̀ ọ̀nà òní wọlé mọ́ bọ́ọ̀bù àwọn ọdún tí ń bọ̀ ọdún tí ń bọ̀ táwọn awí náà ní ìsìn kọ̀ǹdíṣọ̀ táwọn agbé ọ yìí wọ́n wá ka nǹkan mẹ́ta fún Ànábì àkọ́kọ́ kọ ọ̀rẹ́ ẹ̀hún tí wọ́n ń pè ní Muhammadu Rasulullah Muhammad agbọ̀sí Rasulullah wọn àfẹ́gbọ́ ọmọ yọ kó fẹ́ ipa àfẹ́gbọ́ ọmọ ìyọ́kò ń bẹ̀ ó lè rí ẹlẹ́kejì gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ti gbà Islam kí a bá fẹ́ padà wálé rìlíìsì wọn ó ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ lónìí mọ́ wọ́n ṣàkà kọ̀ǹdíṣàn yìí inú wa bí Umaru sẹ́yìn náà fún Umaru ní àá wá ṣé bọ́ ọmọ dáadáa ọlọ́run láwọ̀ mọ́kà ló wí. nígbà wọn sọ gbogbo ẹ̀ tọ́ka Ànábì ẹ̀ wo bí sùúrù Ànábì dé o Ànábì ló ń faramọ́ kó gbé ìwà kó wọ́n sáyìn mọ́dún òní sáyìn ó lọ́wọ́ sáyìn ọwọ́ àfọwọ́ sí Umaru ṣé bó lọ lálàá ìyẹn Ànábì ní bọ́ lálàá pa ọmọ kà tí wọ́n sọ gbà fún yín. ọmọ ìjọba lóòótọ́ mo ní Ọlọ́run sọ fún mi ó ṣàdéhùn fún àwọn ọmọ ká àmọ́ tí mo sọ gbà fún yín kèétọ́ àsìkò náà lọ́jọ́ àpadà wọ́n á padà nígbà wọ́n fi padà wá ní ọdún kejì ni àwọn tí wọ́n gbà Ìsìláàmù níjọ́ náà tọ́sẹ̀sì ni wọ́n ó ti ju ti tẹ́lẹ̀ lọ àwọn náà kọ́ ọ́nù wa ń sọ pẹ̀lú unity tí mo fẹ́ lò ń bẹ̀ yí pé. òmùlẹ́dì náà kọ́ bàrú àbájú kúrò nínú ìdílé àmì
فلأن يبلغ مهله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموا أن تطهروهم فتصيبكم منهم معرة بغير علم. Ọlọ́run ó ń fi ayé àwọn sọ̀pọ̀tì ànẹ́bí àsìkò tí wọ́n ní wọ́n fẹ́ ọmọkà Ọlọ́run tó ọ̀fẹ́ bá wọ ọmọkà nígbà wọn àwọn àkànbẹ tí wọ́n lẹ̀ ń gèfè níjú ẹ̀ lọ Mádínà àmọ́ bẹ́ẹ̀ lọ tán wọ́n ti ní ìmánì àmọ́ wọn lágbára ọ̀nà àbáyọ àti jáde Ọlọ́run tẹ bá wọ ọmọkà wọn àwọn àkànbẹ tó já sí yí pé. فتصيبكم منهم معرة بغير mọ̀mí ni wọ́n ẹ̀sìn tẹ̀wọ́n mọ́lẹ̀ ẹ̀sìn wọn lẹ́sẹ̀ ẹ̀ ní ma wò tí débi tí ń lọ. ìrìbìlá lọ́wọ́ mi ra mọ́tì ìmọ̀ ìyàtà ọ̀la ọ̀tàbà ìyàlú. ibi tí ń lọ ọba ni mo ṣe bẹ́ẹ̀ kí lè má wọn ẹni tèmi wọnú kẹ́ ìwọ́n fẹ́ lọ Ọlọ́run ní tó bá yẹ pé lọ́wọ́ ìyàlú. Ọlọ́run ní mọ̀mí ní ti dàpọ̀ mọ́tì fèrè unity ti wà láàrin wọn wọ́n dúró ní ọ̀jọ́wọ́ ìyàwó lè dé. Ọlọ́run lọ́tọ̀ sáyà nípa tó bá yà lọ́tọ̀ọ̀tọ̀ ni taari mú mi lọ́tọ̀ taari gbèbè rí lọ́tọ̀ ni. làásàbò lẹ́yìn àtàbọ̀rù mi ni òun àdàbà ní àdìmá. Ọlọ́run ìbámu wọ ìyàwó bá wọn àmọ́ kò sí lọ́tọ̀ ibi tí wọ́n kọ̀ fún ibẹ̀ ní agbára wà. Ní ìdáǹpẹ̀ ní unity ibẹ̀ náà wà táwọn náà sọ pé yẹ́kùn náà. báwo kọ àìdí. Alìjàmá ẹ̀fẹ̀. yẹ́dúnlá ìmọ̀ àìjàmá. Ọwọ́ pẹ̀lú jàmá. So ibi unity wọn láti lè rọ́nà lọ unity wa tọ́nà ọ̀ṣọ́pọ̀ mẹ́sìn wa ló jẹ́ pé tó o bá lọ wo gbogbo ọ̀rọ̀ mọ́sálásí kò sí kankan tí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ mọ́sálásí tọkọjá unity. Bọ́lá ti so mọ́ ojúṣe tá a máa ṣe tó so márùn tó so máwẹ̀ tó so máa jí bẹ́ẹ̀ ló so mọ́ bí ilé tá a fẹ́ fi jọ́sìn. kí ló dé báyìí. alẹ́ níyà. Ìṣó. Sórí ìgbàgbọ́ mi. والذين اتخذوا مسجدا وكفرا وتفريقا بين المؤمنين غير صدى لمن عرف الله ورسوله من قبل وليعرفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تكن فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه. Ọlọ́run tó táǹkì yúùtì ó so máa ti ń jọ́rẹ́ sí wa bẹ́ẹ̀ ló wá so máyè káàkiri sí lọ́hùn. Ẹni tó fà pọ́nà so máyè káàkiri sí lọ́hùn ìṣọ̀kan òun lọ́lọ́run fẹ́ pẹ̀lú mọ́sálásí gbogbo àyà tó wá sopọ̀ àwọn mọ́sálásí tó bá wò ní Al-Qur'ani láti mú díẹ̀ wá torí unity ni. Àkọ́kọ́ ń bẹ̀ ní tó bá tọ kàtánì sí. Ọ̀lẹ́dí kẹsàkàdù mọ́sídìí dánìlá wà kúkú àwọn àtẹkùrú ikọ́ mẹ́rin lómi ní. Ìyàtúbẹ̀ dìrára ni wà kúfùrọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ lò ní pé tẹ̀fùrí kan. Mẹ́rin lómi ní. Mọ́sá tó bá jọ pé yóò sẹ́nu àmùmíní àmùsùnmí lọ́tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run kì í ṣe mọ́sá gbọ́dọ̀ ní Ọlọ́run tó bá kò ní bẹ́ẹ̀ gé ní tíwátìlì tọ́bà náà ó tó ráyà ní. Lọ́rọ́sídù ni ó sì dà látẹ̀kẹ̀ wá mi ní àwàlẹ̀ yàwó mi ní àtẹ̀kù àhákú àtẹ̀kù mọ̀ fi bí ìrìjáde yóò ìbú náà yàtọ̀ àrùn wọ́n làwọn yóò ìbú ìmútọ̀ ìrí. Bẹ́ẹ̀ ni tó bá tún lọ sí Suratul Baqara nítorí unity náà ọ̀rọ̀ mọ́sálásí unity lọ́nà ọba bá dé bẹ́ẹ̀ lọ sí àyà 150 ní Baqara. Ọlọ́run ò ní fẹ́ nǹkankan nínú ẹ̀sìn wa yìí tí ìlọsíwájú fi lè bá wa tí tá à ń pè ní ìṣọ̀kan bá ti kó bẹ́ẹ̀ ó ti destroy. Ló ti já sí pé ó rọrùn fọ́lọ́run kó lára ta wà lókun state káwọn dájú kọ bí Lagos state kọ́ dájú kọ bí Ondo state kọ́ dájú kọ bí ara Amẹ́ríkà kọ́ dájú kọ bí kan ara Asia kọ́ dájú kọ bí kan ara Europe kọ́ dájú ọlọ́ọ̀ni rárá o. Wà ní láyé lọ́síríkù wà ní mọ́síríkù bá iná náà tó wà nínú bàtà àmàwádìí ńlá. Nítorí unity gbogbo tí bá jẹ́ mùsùlùmí láyé kíbla kan náà ni gbogbo bí ẹ bá wà láyé kíbla ẹ̀yọ̀ kan náà lẹ́ẹ̀dájú kọ gbọ́dọ̀ pé méjì nítorí káyọ̀dé mọ̀ yí káyọ̀dé ṣọ̀kan
tí ọba ti wà mí láìsù kàràjìká bá wà ní wàjì akásátìrà ní masjidi al-harami sátìrà masjidi al-harami. àṣírí kan wá bẹ mẹ́sìn wà yìí láti jọ wọn ti bẹ̀rẹ̀ ni kí láti nínú àbí tí ń sọ̀kalẹ̀ sínú ọ̀rọ̀ fún ìsìláàmù ní tí à ń pe kìnnì kan ní haiba kìnnì jẹ́ haiba ó fi ẹ̀rù àtọ̀wọ̀ ọ̀rọ̀ fi sínú ìsìláàmù ayé àpé ẹ̀rù ń bẹ nínú ẹ̀sìn wa yìí ọ̀wọ̀ bẹ nínú ẹ̀sìn wa yìí òun ni Muhammadu Rasulullah ọlọ́run ní ànábì àtàwọn sàábà yẹn kéèké sí káàkiri ọwọ́ àtẹ̀sìn yẹn wá wà nínú ẹ̀sìn wa ànábì wà lọ àwọn sàábà tẹ kó fà àwọn sàábà lọ àwọn àyímọ̀ gbà ní ànábì àwọn àyímọ̀ yìí wá bá bọ̀ sí ọwọ́ kàwọn àfẹ́sì nílùú kọ̀ọ̀kan nílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá ti pé àwọn mùsùlùmí nù àwọn àfẹ́ ẹlẹ́sìn nìyí ní wọn bọ̀ wá bẹ́ẹ̀ àwọn bàbá wa tá a wá jápọ̀ wọ̀nyí bàbá sí kàmáàdì ni bàbá sí adáwọ̀ ni bàbá alágbàdì ni àwọn bàbá nínú Ìbàdàn ni àwọn àfàlálá nílẹ̀ wọn alábẹ́òkúta gbogbo bí àwọn bàbá àwọn àfẹ́sì ní àyọkálùkọ́ ọjà wọ́n fọwọ́ fẹ́ sí torí unity wà ìdí pé bá sọjọ́ náà ní bí ọ̀sọ̀ ibi tó ti wá mọ̀ ìpéjọ abá ti lùsì ti ń jẹ́ unity tá à ń pè ní wádà àyígbà yóò kó bẹ́ẹ̀ àwa ti jẹ́ ní ayé lónìí àwa mùsùlùmí àlọ́ àkútà kọjá mọ́ ara wa gbogbo pàrọ̀ tá a ti jáde wa abaka àwọn ti kójú ọ̀rọ̀ akápánulé wa àbálabájá gẹ̀rẹ́ ní ẹlẹ́bọ ni gbogbo àbàrà àbá tí wọ́n ṣiṣẹ́ kú nínú ẹ̀sìn káàárẹ̀ àrí nǹkan míì tá a fẹ́ ti dípò wọn adigbèbèrè ni wọn adẹlẹbọ ni wọn àwọn òṣèlédé lú ẹsẹ táwọn èèyàn ti réèkì wọn ó ti ga lójú wọn ga lẹ́nu wọn pé abára múlẹ́gùn abára gbàdì ṣé kàmá ṣé Ádámù bàbá alábẹ́kúta bàbá Ìbàdàn tí wọ́n dé àfa dáadáa fúnra wa la dé àwọn òtó kankan aṣọ ẹ̀sìn òṣèlú mo fẹ́ kọjá tèmi ọ̀tá àti kọ́kọ́ bíi tẹ́lẹ̀ ìwò fọkọsí àwọn èèyàn yìí kí n ká ojú wọn kó ń bẹ tí ó sì kankan bẹ mọ ọ̀dọ̀ tèmi ní ká wà àwa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní fíríkà àwa ń pera wa ọ̀kan nẹfàtì ọ̀kan kọrìbù ọ̀kan ọpọba àdàbíyà ọ̀kan màdìkàsí ọ̀kan sùmùrà ọ̀kan sálàfí ọ̀kan sùnní ọ̀kan súfì àti gbàgbé ìbílẹ̀ sílámù àwa ń kápá lulẹ̀ nígbà kápá lulẹ òjò bá dé. ẹ̀rù wa tánú ẹ̀sìn lọ́wọ́ apá káwọn nǹkan mi ò wá jáde lónìí nígbà tẹ́rù tán nílẹ̀ tí unity bá ti lọ láàrin ẹlẹ́sìn ọ̀wọ́ tán bẹ́ẹ̀ tí unity bá lọ láàrin ẹlẹ́sìn ẹ̀rọ tán bẹ́ẹ̀ tíri ti bá lọ láàrin lẹ́sìn àṣẹ ọ̀tán bẹ́ẹ̀ tọ́sẹ̀ bá tán tọwọ́ tán tẹ́rù tán kò ní kú kankan bẹ́ẹ̀ mọ́. níbi ìpàdé ẹnu kẹnu ẹ̀dọ́ kò ẹnìkan bí béèrè kan níbi oníyìí ní Lagos State Tìjàníyà àpèjúwe kékeré nínú Tìjàníyà nísìnyí àwọn kan jẹ́ àbábù nínú Tìjàníyà àwọn kan jẹ́ ànsọ́rù fẹ́lẹ̀ ọ̀họ́ ẹnìkan wá di mílíọ̀nù pé ẹ̀dá kù Tìjàníyà wò lẹ́yìn lọ́dọ̀ọ́rù bá àwọn kan dé ànsọ́rù Tìjàníyà fẹ́lẹ̀ àwọn kan dé àbábù sí gbogbo ẹni gbogbo yẹ̀ sí pàwọ́ kẹ́ẹ̀sì kan káàmọ̀ pé Tìjàníyà kan la fẹ́ máa bá sọ̀rọ̀ gidi kọ́ lọ́sọ̀ ọ̀hún tí àpapọ̀ Islam tí ẹnu wa bá kó ẹnu àpapọ̀ Islam tí ẹnu wa tó bá fi kù tá a bá fi ní ẹnu kan là á fi ń sọ̀rọ̀ kò síjọba náà láyé tí ò ní recognize wa kò síjọba náà àpèjúwe kéré mo fẹ́ fún wa yìí rìdíìmù ọjọ́ rìdíìmù jọ tó bẹ̀rẹ̀ gbogbo adama
kéde kó ti wọ ọgọ́rùn ọdún àbọ̀ 50 years. àpapọ̀ ẹnu wọn ló kò wípé àwa ní ìsìn ìjọba ni wá lọ́dọ̀ tiwa náà ẹnu wá sì kò ètò bá mú ọ̀tọ̀ ọ̀dọ̀ fẹ́ ṣe pẹ́sidẹ́ǹtì tẹ̀ bá ti wà fún wa ní fáìsì àní tẹ̀lé yìí. àwọn sì ń tajà ni tí wọ́n bá ní ìgbẹ́ tí ẹ bá ti wọ́n ní fáìsì tẹ́tẹ̀lé wọn látẹ̀lé ọ lójú oṣù bá jọ. ó sì tẹ̀lé buhari ó ṣe fáìsì ọdún 8. àpapọ̀ mùsùlùmí ṣe tí ìdí fáìsì múlẹ̀ kí ló gba àpapọ̀ mùsùlùmí ká dìde ká sọ̀rọ̀ ká sọ fún ìjọba ní ìsinmi pé ókè ìgbòlẹ̀ fẹ́ bí yé o. tẹ́ ẹ bá wá ní vice president àní tẹ̀lé yín wọ́n kàn ní mùsùlùmí wà ní gbé nítorí bí wọ́n ti sọ fún wọn wọ́n ní ma dáhùn jáde àwọn mùsùlùmí ẹ̀gbọ́n tẹ̀lé ọ àwọn àgbọ̀ ní mùsùlùmí ìkan tẹ̀lé ọ ààrẹ ló fi ṣọ̀kan kí ló sì fa ìrẹ́ ló fi ṣọ̀kan yìí àdélé bá a bá sì wá délé àgbà fún un eléyìí mùsùlùmí nì ká sì tẹ̀lé kó sì máa pàṣẹ ká sì ó sì máa múlẹ̀ kó sí èyí tó àwọn ti lọ gbogbo àwọn lánàá wọ́n ń bú wa nítorí pé ààrẹ máa ń wé kò sí ọmọ tí wọ́n fẹ́ produce tí wọ́n gbé kalẹ̀ ọ́ àfẹ́ ti wa ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ńláńlá lánàá kírísítẹ́nì ni wọ́n fẹ́ torí mùsùlùmí ò fẹ́ẹ̀mì ọmọ tó ń ṣe sáńdáàdì wọn tó lè mú tẹ̀gbẹ́ péyàwó nì lónìí ní ìsìn àtiwá tẹ̀mí ọmọ àwọn àbáṣẹ́dọ̀ nì àwọn bíbí wọn bẹ́ẹ̀ wọ́n ti dèèyàn wọ́n dé èèyàn lónìí nísìnyí láti lè mú àwọn ilé ìkalẹ̀ yìí pé kandidate wà ní ẹ̀sìn ló produce ẹ̀ fẹgbẹ́lẹ̀ pé ẹ̀sìn wa la fi fà á lẹ̀ kájú tẹ̀lé inú ẹ̀sìn wọn náà láti tí wọ́n jẹ àbọ̀ pé àwọn fífi wọn fà á lẹ̀ o kì í ṣe súnà. ìyapanu láàrin ara wa tá a bá ti gbé ìyapanu lẹ̀ èmi dìde ẹ̀dáàdì sábà dìde tó lóun fẹ́ sọ̀rọ̀ àbí ń wá kó kan níbì kan àbí ń wá bá jíjà àyìnbá kọ́bọ́dọ̀ rí kìí ṣe màrúkásí. bàdà bí a bá dìde bí màrúkásí bá dìde àdàbí òní kìí ṣe àdàbí bí sùkúrà bá dìde àwọn nìkẹyẹ àwọn pín ìsìlámù ìjọ pípí ká máa pín yẹlẹ ẹ̀rẹ́ká yọ sí ṣọ́ọ̀ṣì tí wù á lè lọ. wọ́n á ní ìdájọ́ àti ká padà púpọ̀ ọ̀nà àlámàn ká padà tọ́nà kan ẹnu kan ní káfíṣẹ́sì. bí báyẹ̀ kí dùn bá dùn kó lè bá dé. ẹnu ohun kan láfíṣẹ́sì tá a bá ti fọ ohun kan sọ̀rọ̀ títí jẹ́ ìṣọ̀kan bá ti wà láàrin wa gbogbo tá à ń fẹ́ nì nínú agbára táyé tí ń jágbára ìjọba yóò tó wa lọ́wọ́ nínú agbára ẹ̀sìn yóò tó wa lọ́wọ́ nínú agbára ìjọba ènìyàn yóò tó wa lọ́wọ́ nínú agbára kásù àsọsẹ yóò tó wa lọ́wọ́ wá tẹ̀sí mu. bí wọ́n ti ní lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ ha ìwọ lọ́tọ̀ ọ̀rọ̀ tó. ìdìbò tó wà dé ọ̀rọ̀ ẹlẹ́mọ̀bí lè kúrò bí kò bá ti bá tó ìkìwà náà tó tún wà látọ̀ bó ti mìíràn náà rí. bàtí bá tó ti ní láti rí ìkìwà náà tó tún wà látọ̀ bó ti mìíràn náà rí. bá a gbọ̀dọ̀ fún mi ní a kàtà bí káyọ̀ bá yìí wọ́n lọ́wọ́ fún àyà àti ọlọ́run fẹ́ ló wá sọ kán o ọlọ́run fẹ́ ló wá sọ kán gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ́sì tí wọ́n ti lọ bàbá àti bọ́lá ajíbọ́lá ọlọ́run bàbá yọrù sí i àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lọ́wọ́ pẹ̀lú bísímìlá àwọn tó sẹ́kù fún wa tá à ń rí lò Ayatul Kursi bàbá ayébọlá Yusuf bàbá olóhùn bàbá kábíyèsí lábẹ́kúta àpè náà ta subahana rabbika rabbil izzati amma yasifun salamun ala mursalin alhamdulillahi rabbil alamin.